Ọlọ́run sọ fún wa pé ànábì Yusuf àwọn ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí àlá tó lá níjọ́ kìíní àná wípé òun rí ahada ashara kawkaba ìràwọ̀ mọ́kànlá wash-shamsa wal-qamar àti oòrùn àti òṣùpá ra'aytuhum li sajidin ó ní mo rí pé gbogbo wọn ń forí kalẹ̀ fún òun. Ìgbà tí àlá yóò padà ṣẹ òun náà nígbà tí ànábì Yusuf ti di ọba alayhi salatu wassalam ló jẹ́ pé gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ mọ́kànlá gbogbo wọn forí kalẹ̀ fún un àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gbogbo wọn fi orí kalẹ̀ fún un. Àwa ní eléyìí èyí tí wọ́n ṣe yìí ṣe ẹbọ ni àní kì í ṣe ẹbọ torí pé kí ni ànábì Ọlọ́run kan ò ní ṣe ẹbọ. Nínú súrátù Yusuf bákan náà nínú ọ̀rọ̀ tánàbí Yusuf ti sọ síwájú ó ní pé wattaba'tu millata abahi Ibrahima wa Ishaqa wa Yaqub ma kana lana an nushrika billahi min shay ó ní mo tẹ̀lé ìlànà àwọn bàbá mi ànábì Ibrahim Ismail àmì Ishaq àti Yaqub ó ní ma kana lana an nushrika billahi min shay nínú oore tọ́lọ́run ṣe fún ìdílé wa òun náà ni pé àwọn kò ṣe ẹbọ rárá pẹ̀lú Ọlọ́run ma kana lana an nushrika billahi min shay bó bá ṣe wò ó mà àìṣe ẹbọ rárá pẹ̀lú Ọlọ́run láfi ní ìtànàbí Yusuf táwọn ọmọ ìyá rẹ̀ ṣe fún yìí wọn ò ṣe kí ni o wọn ò ṣe ẹbọ àti ní pè ní ẹbọ. So wọn á ní tá bá wá wò sí ìtawà ń ṣe táwọn èèyàn wá ń ṣe níbi bíi ká kúnlẹ̀ àbí ká rárò tẹ̀ fúnyàn láti kíyàn àbí ká lọlẹ̀ láti kíyàn ní ìtàn pè ní al-hinhina kò tó èyí tí àwọn ọmọ ìyá ànábì Yusuf ṣe fúnra wọn yìí nítorí náà a ò lè pè èyí tí ó ń ṣẹlẹ̀ láàrin wa yìí tó a ní pè ní kíni o a ní pè ní ṣíríkù nígbà tó bá jẹ́ pé a lè pè ti tànábì Yusuf yẹn ní ṣíríkù. Àwọn nǹkan wá ní èyí tí tànábì Yusuf yẹn ṣáyọ̀rù máa ń kọ́bùlà náà ni ìyẹn ni pé òfin ẹ̀sìn àwọn tí wọ́n ṣáwájú wa ni. So tá a bá wá ní bẹ́ẹ̀ ni òfin ẹ̀sìn àwọn tán ṣáwájú wa ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀. Ṣé ń bẹ nínú òfin àwọn tán ṣáwájú wa ẹbọ ìpè ẹbọ ń bẹ nínú táwọn fi sin lọ́hùn láwọn tán ṣáwájú wa Ọlọ́run àpúrúfù ẹbọ fún wọn láwa tá a bá sọ pé èyí tí àwọn èèyàn wá ń ṣe pé kéèyàn lọlẹ̀ ká tẹ̀ fúnra wa tá a bá lẹ́bọ ni tá a bá wá ní ẹbọ ni àjẹ́ pé àwa ní tìtà nábì Yusuf yìí torí kò ń jẹ́ ṣáríwò máa ń kọ́bílà náà àjẹ́ pé ẹbọ ń bẹ nínú tánábì Yusuf fi sin lọ́hùn nígbà náà nìyẹn. So ẹlẹ́ẹ̀kejì náà ní ká sọ pé kì í ṣe kíni o kì í ṣáríwò máa ń kọ́bílà náà nílò tọ́ ṣùgbọ́n kì í ṣe ẹbọ. So ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ló tẹ̀wọ̀n jù ṣáríwò máa ń kọ́bílà náà ní ìlànà àwọn tán ṣáwájú wa ni ṣùgbọ́n kì í ṣe ẹbọ nítorí kíni tá a bá sọ pé ẹbọ ni àjẹ́ pé ń bẹ nínú táwọn ànábì Yusuf fi sin lọ́hùn tó jọmọ́ ẹbọ. Ọlọ́run ti sọ fún wa pé walaw ashraku la habita anhum ma kanu ya'malun táwọn ànábì Ọlọ́run bá ṣe ẹbọ pẹ̀lú òun Ọlọ́run gbogbo tí wọ́n ṣe lòun ó bàjẹ́ àjẹ́ kì í ṣe ẹbọ. Lẹ́yìn tánábì Yusuf. Alhamdulillah arúgbó fún Allahu azza wa jal atọ́rọ̀kẹ́tì kẹfà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Allahu azza wa jal kó má bá wọn ará rẹ̀ kó sì má bá wọn sàhábà rẹ̀. ẹ̀yọ́ máa wá nínú Islam lórí sunnah nàbí wa Muhammad akẹ́rọ̀ ìpẹ́ assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Lórí ọ̀rọ̀ tí Ìmáàmù Lẹ́kì sọ tí wọ́n pa àkọlé rẹ̀ ní clarification lórí ìsọ pé ìmọ̀tẹ̀kíyàn àbí ìsọ pé káwọn èèyàn máa sọ pé káwọn èèyàn má tẹ̀kíyàn àti pé kí wọ́n má kúnlẹ̀ kíyàn pé ó ba ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ ó da ọ̀pọ̀lọpọ̀ ilé rú. So tí wọ́n wá ń gbìyànjú àti wá justifications àwọn nǹkan tí wọ́n lè fi justify àti àwọn nǹkan tí wọ́n lè fi ṣe pàṣípàṣì fún claim wọn yẹn oye tí wọ́n fi mẹ́nu bà àwọn hadith kan àti àwọn aya kọ̀ọ̀kan. Tọ́ ẹni tó bá gbọ́ ohun tí àáfàá sọ ní àkọ́kọ́ so tó tún wá gbọ́ clarification wọn yìí yóò rí pé ìtẹsẹ̀wọsẹ̀ pọ̀ nínú ọ̀rọ̀ wọn gan. So àmọ́ kàn mú ẹyọ kan wá gẹ́gẹ́ bí àpèjúwe. Àkọ́kọ́ òun ni pé nínú kútùbà tẹ́ ṣe tẹ́ fi sọ ọ̀rọ̀ tẹ́ sọ oye so ìtàn Annabi Yusuf níbi tí Allah bẹ̀rẹ̀ àti sọ pé wa kharru lahu sujadan oye so ẹ̀ ń lo áyà yẹn láti fẹ́ fi justify ìmọ̀tẹ̀ àti ìmọ̀kúnlẹ̀ kíyàn nínú kútùbà tí ẹ fi sọ̀rọ̀ tẹ́ sọ yẹn táwọn èèyàn fi wá fèsì fún ilé lórí. Àmọ́ nínú clarification tẹ́ ṣe yìí so ẹ̀ ń padà ń sọ ń bẹ̀ yìí pé so ìforíkanlẹ̀
tí àwọn ọmọ ìyá Ànábì Yusuf forí kanlẹ̀ fún Ànábì Yusuf ìforíkanlẹ̀ kíkí ni oye ipe kò sì tọ́ nínú kíni nínú al-umma yìí mọ́. So tó ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí tẹ́ ẹ sọ kọjá yẹn oye tẹ́ ẹ fẹ́ fi ìtàn yìí fi justify ìmọ̀kúnlẹ̀ àti ìmọ̀ tẹ̀kíyàn àjásí pé ó ti bàjẹ́ nìyẹn. So tí ò bá wá bàjẹ́ ìdán àjásí pé tanakudu ní látọ̀dọ̀ ni. So ìyẹn bẹ́ẹ̀ àwọn tanakudot mi náà wà but eléyìí nìkan so ó ti tó láti fi ṣàpèjúwe ìtẹ̀sẹ̀bọsẹ̀ yẹn. Tọ́ then ẹlẹ́ẹ̀kejì àfáà tẹ́ bá fẹ́ máa sọ wípé àwọn nǹkan ń sọ nílẹ̀ Yorùbá wípé ìmọ̀kúnlẹ̀ àbí ìmọ̀ tẹ̀kíyàn ẹbọ ni ẹ máa yàn so ẹ má ṣe kí ni ẹ máa yànnà náà. So gbogbo èèyàn ló mọ̀ pé àwọn tó ń sọ wípé ẹbọ ni ìmọ̀ tẹ̀ àbí ìmọ̀kúnlẹ̀ kí ni oye gbogbo èèyàn ló mọ̀ pé àwọn tó ń sọ àwọn jàbàtíyà ni oye báyìí so tí wọ́n sì yapa àwọn ahlu sunna wal jama'a lé lórí. Àwọn ahlu sunna wal jama'a wọ́n wà lórí pé ìmọ̀ tẹ̀kíyàn ipe èèyàn ń tẹ̀kíyàn so ń tẹ̀kíyàn kì í ṣe pé báyìí ń tẹ̀ láti fi jọ́sìn fún ọ. So ahlu sunna wà lórí pé ìmọ̀ tẹ̀kíyàn haramu ni so kò dépò ẹbọ ìdí ahlu sunna wà lórí ẹnìyẹn. So tẹ́ bá fẹ́ wá máa sọ wípé àwọn kan sọ wípé ẹbọ ni ẹ máa yàn ẹ máa sọ wípé àwọn jàbàtíyà àtàwọn tó bá jọ wọ́n bẹ́ẹ̀ oye báyìí so tọ́yì. Now ìforíkanlẹ̀ táwọn ọmọ ìyá Ànábì Yusuf alayhi salam tó ń foríkanlẹ̀ fún gẹ́gẹ́ bá ti sọ táwọn náà sì padà sọ ipe ipò kíkí ló wà. So Allah bẹ́ẹ̀dá ó fàyè gbà wọ́n kí wọ́n ṣe nínú kíni kí wọ́n ṣe nínú al-umma wọn àti òfin Allah bẹ́ẹ̀dá fún wọn. So gẹ́gẹ́ bí Ibn Allan gẹ́gẹ́ bó ṣe gbà wá sínú Dalilul Falihin oye tó fi ṣe sharhu Riyadis Salihin mujallad ẹlẹ́kẹta oye page 313. So ó sọ pé qala Ibn Salah ó ní Ibn Salah sọ pé yuharramu as-sujudu bayna yaday al-makhluq ala wajhi ta'zim ipe wọ́n ṣe ìforíkanlẹ̀ níwájú ẹ̀dá wọ́n ṣe ní èèwọ̀ kódà kò bá já sí pé èèyàn fẹ́ fi ṣe kíni èèyàn fẹ́ fi gbé ẹ̀dá yẹn tóbi ni. Wa in qasada bi sujudihi Allah ta'ala kódà kẹ́ni tó yá sí pé ó ń foríkanlẹ̀ kó máa fi ìforíkanlẹ̀ yẹn kó máa fi gbèrò Allahu azza wa jal tàbí tó yá sí pé Allah bẹ́ẹ̀dá gangan ló gbà lérò láti foríkanlẹ̀ fún níwájú ẹ̀dá Allah bẹ́ẹ̀dá dá wọ́n sọ pé wọ́n ṣe léwọ̀ oye ó wá sọ pé wa ma dhakarahu Allahu ta'ala min qawlihi fi ikhwati Yusuf wa kharru lahu sujjadan ipe in Allah bẹ́ẹ̀dá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa àwọn ọmọ ìyá Ànábì Yusuf nípa pé wọ́n tẹ́ kọ̀kọ̀ foríkanlẹ̀ fún ó sọ pé fadhalika shar'u man qablana ipe ìyẹn òfin àwọn ẹni tí wọ́n gba wájú wa ni wa huwa laysa bi shar'in lana ipe kìí ṣe òfin fún wa mọ́ illa in jaha taqriruhu fi shar'ina àfi tí nǹkan kan bá wà nínú shar'u wa tó fi ìdí nǹkan yẹn múlẹ̀ fayu'malu bidhalika takrir a wà ṣiṣẹ́ tọ takriru èyí tí ń bẹ nínú ẹ̀sìn wa oye kìí ṣe nítorí ipe ń bẹ nínú shar'u tiwọn oye èyí tó sì dájú ní pé nínú shar'u Allah bẹ́ẹ̀dá fi rán Nabi sallallahu oye so kò sí ń bẹ̀ pé a lè máa forí kanlẹ̀ fúnra wa kódà kò sí ń bẹ̀ pé a lè máa tẹ̀ fúnra wa gan so láti kíra wa oye báyìí. So mo mú àwọn ọ̀rọ̀ yìí wá ní tìtorí pé so àáfàá náà fẹ́ máa divert ọ̀rọ̀ náà lọ síbi pé so tí ìforíkanlẹ̀ táwọn ọmọ ìyá Ànábì Yusuf foríkanlẹ̀ fún tí èbá ṣe bó wá ní ìtẹ̀ kíyàn àti ìkúnlẹ̀ kíyàn tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bó ni ó ṣe wá jẹ́bọ àwa ò tiẹ̀ sọ pé bóyá ẹbọ ni sọ pé ẹbọ ni ìtẹ̀ kíyàn àwa ò sọ yẹn náà tẹ́lẹ̀. So àbùkátà sí kẹ́ẹ̀ṣẹ̀ wá mọ́ fún wa ní àwọn ọ̀rọ̀ léyìí torí eléyìí náà nínú táwa ti sọ ni. Òye bákan náà tá bá lọ sínú Tafsirul Kishaf ti Az-Zamakhshari bó ti já sí pé Mu'tazili ni so àmọ́ gẹ́gẹ́ bí Sheikh Salih Ibn Uthaymin ṣe sọ wípé so ẹni tó bá fẹ́ ka tafsiru rẹ̀ yìí oye ó gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn àgbákò tí Az-Zamakhshari ṣe nípa ti al-asma àti as-sifat àmọ́ ohun tó bá so papọ̀ pẹ̀lú lugha àti àwọn fawaid balaghiyya èèyàn lè ṣe kí ni èèyàn lè mú nínú rẹ̀. So àmọ́ eléyìí yóò jẹ́ fẹ́ni tó yá sí pé so ó ti nájú tó kéwú jìnà so tó sì lè yọ gọ́fù yàtọ̀ sí sẹ́mìn òun ni wọ́n gbà láyé láti lè ṣe irú nǹkan yẹn. Tọ́ Az-Zamakhshari ń sọ ní bíbá yìí ní page 531 nínú tírà rẹ̀ yìí fa in qulta kayfa jaza lahum an yasjudu li ghayri Allah qultu tó bá bèèrè pé kí ló tó fi rọrùn tó sì fi jẹ́ ẹ̀tọ́
fún àwọn ọmọ ìyá Nabi Yusuf pé kí wọ́n forí kanlẹ̀ fún ipò wọn mọ̀ dáhùn pé kanati sajdatu indahum jariyatan majra tahiyya wa takrima ipe ìmọ̀ forí kanlẹ̀ lásìkò wọn lọ́dọ̀ wọn ó wà ní ipò ìfikíra ẹni àti ìfipọ́nra ẹni lé kalkiyami wal musafaha bí ìmọ̀ dìde kíni àti ìmọ̀ bára ẹni lọ́wọ́ kíni wa takbir al-yad àti ìmọ̀ kíṣọ̀ ọwọ́ ara ẹni wa nahwiha àti tó jọmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí mimma jarat alayhi aadatu nas min af'alin shahurat fi ta'zimi wa tawqir so nínú tó yá sí pé ó gbajúmọ̀ ó sì tàn ká nínú ìṣesí àwọn èèyàn so tó gbajúmọ̀ níbi ìmọ̀ gbéra wọn tóbi àti ìmọ̀ ṣe kíni ìmọ̀ bàbára ara wọn so eléyìí náà bẹ̀ bákan náà tá bá lọ sínú Faidul Qadir ti al-Imam al-Munawi mujalladi ẹlẹ́karùn-ún báyìí page 419 níbi tí ń ṣe sharhu hadithi law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha hadithun sahih so ito wala to do Abu Hurairah radiyallahu anhu tí ó wala to na Mu'adh ibn Jabal radiyallahu anhum ajma'in gbà tí ń sọ̀rọ̀ nípa hadithi وصف فيه تعليق الشرط بالمحال لأن السجود قسمان سجود عبادة وليس إلا لله وحده ولا يجوز لغيره أبدا so ó sọ pé sùjúdù níbí báyìí ìpín méjì ni so àkọ́kọ́ náà òun náà ni sùjúdù ìbádà sùjúdù ká fi jọ́sìn fún Allah bẹ́ẹ̀dà so eléyìí ò tọ́ fún ẹnì kankan àyàfi fún Allahu azza wa jal wa sùjúdù ta'zimin so àti sùjúdù ìṣekíni ìbàbàrà ẹni ìpọ́n ẹni lé wa dhalika jaizun ó sọ pé eléyìí ó tọ́ faqad sajada al-mala'ikatu li Adam ta'ziman so àwọn màláíkà wọ́n forí balẹ̀ fún annabi Adam láti fi bàbàrà rẹ̀ ó wá sọ pé wa akhbara al-Mustafa sallallahu alaihi wasallam anna dhalika la yakunu walau kana la ja'ala lil mar'ati fi ada'i haqqi az-zawj ipe anasalamu wá fún wa nírò ipe eléyìí ó tó jẹ́ tí pé èèyàn fi ń bàbàrà ẹni yìí gan kò tọ́ ipe ká ló bá tọ́ ni anasalamu sọ pé òun ò bá ṣe kíni òun ò bá ṣe ní ẹ̀tọ́ fún obìnrin kó máa ṣe kíni kó máa ṣe bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀ láti fi bọ́ bùkátà àti kíni àti ipe òun ò bá ṣe ní ẹ̀tọ́ òun ò bá sì fún ní ìgbàláyè láti fi ṣe kíni láti fi pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bákan náà afá mẹ́nubà ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala nípa pé lọ́dọ̀ Ibn Taymiyyah ipe ìdí tí Ibn Taymiyyah fi sọ pé haramu ni ìmá tẹ̀ kíyàn àbí ìmá kúnlẹ̀ kíyàn kankan bẹ́ẹ̀ ipe nítorí pé àwọn Súfí wọ́n ti sọ di ipe wọ́n fi ń jọ́sìn fún àwọn tí wọ́n ṣe kíni fún àwọn ẹni tí wọ́n ṣe kíni wọ́n ṣe fún so eléyìí á sọ pé kò rí bẹ́ẹ̀ èyí tí ó fi rí bẹ́ẹ̀ ni pé tá bá wá sínú Majmu' Fatawa Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah àbá ọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ nínú mujallad aláwọ̀kọ́ page 377 ipe wa amma al-inhinahu inda tahiyya ipe ìmá tẹ̀ kíni fayunha anhu Ibn Taymiyyah sọ pé so in tó já sí wípé a kọ̀ fún àwọn èèyàn ní díẹ̀ ni that is a kọ̀ fún àwọn èèyàn láti ṣe kama fi Tirmidhi gẹ́gẹ́ bó ṣe wà nínú Tirmidhi that is Sunan Tirmidhi عن النبي صلى الله عليه وسلم لا ترى النبي صلى الله عليه وسلم أنهم سألوه عن الرجل يلقى أخاه ينحني له قال لا wọ́n béèrè lọ́wọ́ النبي nípa ọkùnrin tó bá pàdé ọmọ ìyá rẹ̀ ṣé kó tẹ̀ kí Ànábì sàlámù sọ pé rárá so Ànábì sàlámù sọ pé kí ni ó sọ pé rárá so hadith inshallah láti mò ń bọ̀ wá síbi ọ̀rọ̀ tí al-Imam al-Albani sọ tí àfáà náà mẹ́nubà mò ń bọ̀ wá síbẹ̀ tọ́ ابن تيمية وصيبه ولأن الركوع والسجود لا يجوز فعله إلا لله عز وجل يكون تريبه إته أتي إفوريكالي كوتو كاشفني كان أعرف الله عز وجل وإن كان هذا على وجه التحية في غير شريعتنا بوتي جاسوي بي إته أتي إفوريكالي يو نينو شريعتي شريعة الله بيدا فيران نبي وافوا dàtí ṣẹ̀ríà tó yàtọ̀ sí ṣẹ̀ríà tànàbí bó tẹ̀já sí pé nínú rẹ̀ so in bẹ̀m̀bẹ̀ pé wọ́n lè máa ṣe láti fi kíra wọn so àfáà wá ṣe kí ni wọ́n wá mú ìtàn Nabi Yusuf wá wọ́n ní kama fi qissati Yusuf wa kharru lahu sujjadan
وقال يا أبت هذا تأويل رؤياي من قبل. Oye, wọ́n wá mú ìtàn kíni, ìtàn Nabi Yusuf yìí wá. So tó ń túmọ̀ sí wípé so ẹnu àwọn àfá mùsùlùmí ó kò nípa pé sùjúdù táwọn ọmọ ìyá Nabi Yusuf ṣe fún Nabi Yusuf, oye, so wọ́n fẹnu kò pé sùjúdù tahiyya ni, kìí ṣe sùjúdù ìbádà, oye, kìí ṣe sùjúdù ìbádà. So fún di eléyìí, so in tó rọrùn ní ìgbà tó ti jẹ́ sùjúdù tahiyya, in tó rọrùn ní kálọ̀ bẹ́ẹ̀dà kó nà sáká rẹ̀ kúrò nínú al'umma yìí, so lópin ìgbà tí ìbá ti ṣe sùjúdù ìbádà, oye báyìí. So Ibn Taymiyyah sọ pé wa fi shari'atina, àmọ́nù sharia wa la yasluhu sùjúdù illa lillah, so kò dá ká forí kalẹ̀ fún kankan àfi fún Allah bẹ́ẹ̀dà. بل قد تقدم نهيه عن القيام كما يفعله الأعاجم بعضها لبعض، فكيف بالركوع والسجود وكذلك ما هو ركوع ناقص. Ibn Taymiyyah sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni in tó já sí wípé rùkú àbọ̀ ni, that is inhinahu nìyẹn. So Ibn Taymiyyah sọ pé yadkhulu fi an-nahyi anhu, ipe ìyẹn náà inhinahu yẹn ó tí ń ṣe rùkú naqis, òun náà yóò wọnú in tá ma kọ̀ fún àwọn èèyàn kó ń di rẹ̀ pé kọ́ má ṣe kíni kọ́ má ṣe, kọ́ má ṣe kíni kọ́ má ṣe. So Ibn Taymiyyah, so oye, Ibn Taymiyyah kìí ṣe ti torí pé bóyá àwọn Súfì kan ti sọ ìmọ̀tẹ̀, wọ́n ti sọ di ìbádà fún àwọn ẹni tí wọ́n ṣe fún ìmọ̀tẹ̀, kíyàn gan lọ́dọ̀ Ibn Taymiyyah haramu ni, tí wọ́n bá ti ẹ̀ sọ di ìbádà, oye báyìí. So ìyẹn bẹ́ẹ̀. Bákan náà tá bá lọ sínú Dalilul Falihin ti Ibn Allan mujallad ẹlẹ́kejì, oye, hadithu tí aṣọ ìpánà ọ̀sálàmù sọ pé law kuntu amiran ahadan liyasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha. Èyí tí Abu Hurairah gbà wá, hadithu tó ṣe kíni tó lálàáfíà ni, oye, so kìí ṣe èyí tí ìtàn Mu'adh ibn Jabal ń bẹnu rẹ̀ lélẹ̀, oye, so gẹ́gẹ́ bí àfá ṣe sọ ipé ìtàn náà kò fẹsẹ̀ nílẹ̀, tí ìtàn pa pé Mu'adh ibn Jabal ó lọ sílùú Sham nǹkan kan bẹ́ẹ̀, so lóòótọ́ kò fẹsẹ̀ nílẹ̀, oye, so eléyìn tí bí àwọn àfá ò ní hadith ṣe sọ náà ni wọ́n sọ, oye, so àmọ́ riwaya wà tó fẹsẹ̀ nílẹ̀ lórí ipé anásálàmù sọ pé law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha, oye, so eléyìí fẹsẹ̀ nílẹ̀, so láláìsí ìtàn ti Mu'adh ibn Jabal yẹn bẹ̀. Tayyib, so níbi hadith yìí wárí Ibn Allan sọ pé nínú mujallad ẹlẹ́kejì Dalilu al-Falihin, oye, in sọ bẹ̀ pé ó sọ pé law kuntu amiran ahadan ay min bani adam an yasjuda li ahadin ta'ziman lahu wa ada'an li haqqi. Ìbánu salamu sọ pé kálùn ó bá pa ẹni kankan láṣẹ náà àwọn ọmọ Ádámà ipé kó ṣe kíni kó tẹ̀ àbí kó ṣe kíni kó forí kanlẹ̀ fẹ́ni kankan láti gbé tóbi àbíkẹ̀ láti bọ́ àbíkẹ̀ láti pé ìwọ rẹ̀, ó ní la amartu al-mar'ata an tasjuda li zawjiha lima lahu 'alayha min 'azim al-haqqi al-wajibi al-qiyam bihi. Oye, so hadith yìí àwọn àfáà hadith wọ́n sọ pé so ó mú ìtumọ̀ pé ìmọ̀tẹ̀ àti ìmọ̀kúnlẹ̀ àti ìmọ̀ ṣe kíni ìmọ̀ forí kanlẹ̀ kíyàn, ó mú ìtumọ̀ pé haramu ni, oye, nítorí pé Ànábì sálàmù so ó sọ pé òun ò bá pa obìnrin láṣẹ kó máa ṣe fún ọkọ rẹ̀, so ìgbà tí ò ti pa obìnrin láṣẹ pé kó máa ṣe fọ́kọ rẹ̀ yẹn ajá sí wípé haramu nìyẹn, so kò tọ́ kíyàn ṣe kíni kíyàn ṣe rárá àti rárá. Eléyìí ń bẹnu ẹ̀rí tí àwọn àfáà tí wọ́n fi ń sọ wípé haramu ni ìmọ̀ ṣe kíni ìmọ̀ forí kanlẹ̀ kíyàn, oye, àbí ìmọ̀ tẹ̀ kíyàn, haramu ni nínú sharia Allah bẹ̀rẹ̀ àfihàn Nabi sallallahu alaihi wasallam, oye. Tayyib, àfáà mẹ́nubà hadithu Anas ibn Malik radiyallahu anhu. So hadithu ta Nabi sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n sọ pé Ànábì salamu sọ pé tí wọ́n sọ pé arákùnrin kan sọ fún Ànábì salamu pé ya Rasulallah, ahaduna yalqa sadiqahu ayanhani lahu, ipe ẹni kọ̀ọ̀kan wà tó bá pàdé ọ̀rẹ́ rẹ̀ ṣé kó tẹ̀ kí, qala faqala Rasul sallam la, wọ́n ní Ànábì salamu bá sọ pé rárá. So hadith yìí pẹ̀lú ọ̀nà bó ti wáyìí, so da'ifu ni,
so al-imam al-albani nínú silsilatul ahadith sahiha èyí tí imam lẹ́kìrí fáwá sí mujallad aláwọ̀kọ́ tá bá lọ sí page 298 so a rí tí imam al-albani mú wá síbẹ̀ so àmọ́ al-imam al-albani lọ́dọ̀ wọn so hadith yìí ó ní àwọn túrùkù míì tó gbà wá tí imam al-albani mú dání tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi sọ̀háhà àwọn míì tó gba ọ̀nà míì wá yàtọ̀ sí èyí tó gba ojú ọ̀nà yìí wá yàtọ̀ sí èyí tó gba ọ̀nà yìí wá kí ni al-imam al-albani sọ ẹgbọ́n tí al-imam al-albani wí lẹ́yìn ìgbà tí wọ́n mú hadith yìí wá tí wọ́n sì mention àwọn masadir àti ibi tá ti ṣe kíni tá ti rí wọn wọ́n wá sọ ohun tí Tirmidhi sọ lórí rẹ̀ ipe wa qala Tirmidhi hadithun hasan imam al-albani wá sọ pé qultu wa huwa kama qala aw a'la ipe ó dà gẹ́gẹ́ bí Tirmidhi ṣe sọ àbíkẹ́ kó tún ṣe kíni kó tún ga jù bẹ́ẹ̀ lọ kó tún da jù bẹ́ẹ̀ lọ fa inna rijalahu kullahum thiqat nítorí gbogbo àwọn rijalu hadithu yìí thiqat ni wọ́n ghayra Hanzalata hadha yàtọ̀ sí Hanzala fa innahum da'afuhu nítorí àwọn afáàlá hadisi wọ́n da'afa rẹ̀ walakinnahum lam yattahimu ṣùgbọ́n wọn ṣe tuhuma irasi oye bal dhakara Yahya al-Qattan wa ghayruhu annahu ikhtalat ipe Yahya al-Qattan ó mention ipe Hanzala yóò ikhtilatu ló ṣẹlẹ̀ sí so al-imam al-albani wá sọ pé fa mithluhu yustashhadu bihi ipe tó bá yá sí pé ikhtilatu ló bá ṣẹlẹ̀ sí o irú rẹ̀ báyìí a lè fi ṣe kíni a lè fi ṣe reference oye wọ́n wá sọ pé wa yaqwa hadithuhu inda al-mutaba'a ipe bẹ́ẹ̀ dẹ̀ ni hadithu rẹ̀ yìí yóò ṣe kíni yóò ní agbára yóò sì fẹsẹ̀ nílẹ̀ níbi tá bá ti rí mutaba'a fún hadith rẹ̀ that is tá bá ráwọn ẹlòmíì tí wọ́n tún gbé pẹ́lí jùlọ tí wọ́n gba hadith ọ̀hún wá so yóò ṣe kíni yóò fún hadith tí ẹ̀yẹn ní kíni yóò fún lágbára so imam al-albani wá sọ pé wa qad wajadtu lahu mutabi'ain ipe mo sì ti rí mutabi'un méjì fún bal thalatha kódà mẹ́ta gan pẹ̀lú oye so al-imam al-albani wá bẹ̀rẹ̀ sí mention àwọn kíni àwọn mutaba'at tó wọ́n ṣe kíni tí wọ́n rí fún hadith yìí oye wọ́n dákọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n dákọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n dákọ̀ ẹlẹ́ẹ̀kẹta so imam al-albani ó padà conclude wípé hadith náà o pẹ̀lú mutaba'at táwọn rí oye so wọ́n padà conclude pé ó fẹsẹ̀ nílẹ̀ so bẹ́ẹ̀ náà ni tá bá lọ sínú silsilatul ahadith sahiha yìí so ní page 300 mujallad aláwọ̀kọ́ al-imam al-albani sọ pé idha arafta dhalik lẹ́yìn ìgbà tí wọ́n ti mú àwọn mutaba'at wá lórí hadith yìí oye so láti fi prove wípé hadith yìí ó dépò hasan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so imam al-albani wá sọ pé tó bá ti mọ̀ wípé hadith yìí ó dépò hasan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ففيه رد على بعض المعاصرين من المشتغلين بالحديث من ذوي الأهواه والطرق ipe so ó máa mọ̀ ipe rọ́dùn bẹ́nu intóhun al-imam al-albani sọ yìí fún àwọn ẹni tó já sí wípé wọ́n ń lògbà pẹ̀lú wa nínú àwọn tó já sí pé àwọn náà ṣe kéde wọ́n kóra wọn láì rójú ráyè pẹ̀lú ọ̀rọ̀ hadith dé nínú àwọn onífẹ̀ẹ́nú àtàwọn onítọ̀ríkọ̀ ó wá sọ pé wa huwa sheikh abdullah ibn muhammad as-siddiq al-ghumari ó wá má pèjú ìwá pé bí al-ghumari faqad allafa juz'an saghiran asmahu i'lam an-nabil bi jawaz at-takbil ipò kọ tírà kan kékeré kan tó pókọ rẹ̀ ní i'lam an-nabil bi jawaz at-takbil hashada fihi kulla ma waqafa alayhi min ahadith at-takbil ó kó gbogbo tó rí oye nínú hadith at-takbil ó kó sínú rẹ̀ ma sahha minha wa ma lam yasihha èyí tó fẹsẹ̀ nínú rẹ̀ àti èyí tó fẹsẹ̀ nílẹ̀ thumma awrada hadha al-hadith wa da'afahu bi Hanzala so lẹ́yìn gbà náà ó wá mú hadith Anas yìí wá ó da'afa rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú Hanzala ipe Hanzala ti bẹ̀m̀bẹ̀ yẹn oye kò ní jẹ́ kí hadith yìí ṣe kíni kò ní jẹ́ kó fẹsẹ̀ nílẹ̀ so ẹ máa gbọ́n tí al-imam al-albani wá sọ so eléyìí náà yóò tún máa jẹ́ ìsì fún imamu lẹ́kì so ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe wá sínú ọ̀rọ̀ al-imam al-albani so imam al-albani wá sọ pé wala'allahu lam yakif ala hadhihi al-mutaba'at allati tashhadu lahu ipe ó yẹ ṣe kó yá sí pé al-Ghumari as-Sufi oye so oníbídíà burúkú ni oye so oníbídíà paraku ni ó yẹ ṣe kó yá sí pé al-Ghumari ò nájú tó kí ni ó yẹ ṣe kó yá sí pé kò bá àwọn mutaba'atu tí ó máa jẹ́rìí fún hadith Anas yìí ó yẹ ṣe kó yá sí pé kò bá pàdé oye so ó yẹ ṣe kó yá sí pé kò ṣe kí ni kò bá pàdé rárá àti rárá so tó ń túmọ̀ sí pé lọ́dọ̀ al-imam al-albani pẹ̀lú àwọn mutaba'at àtàwọn shawahid tí wọ́n rí oye so tó mú ìtumọ̀ yí pé èèyàn mùsùlùmí ò lè ṣe kí ni kò lè tẹ̀
fún ọmọlàkejì láti kí so lọ́dọ̀ Imam Albani wọ́n rí ẹ̀rí fún láti sọ pé kíni láti sọ pé ẹ̀yà hadith yẹn fẹsẹ̀ rinlẹ̀ so ó yé báyìí so fún ìdí eléyìí ìkúnlẹ̀ kíyàn ìtẹ̀kíyàn nínú ẹ̀sìn Allah ẹ̀dá haramu ni kò tọ́ rárá àti rárá so kò tọ́ so ìtẹ̀kíyàn nínú Islamu haramu ni kò tọ́ rárá àti rárá then àwọn àfáà tí wọ́n sọ pé makruh ni ìtẹ̀kíyàn so makruh ni ìtẹ̀kíyàn so tá a bá lọ sínú ọ̀rọ̀ wọn deeply so a bá yí pé so kàrọ́hà tí wọ́n ń gbé lórí ìmọ̀ tàbí ìmọ̀kúnlẹ̀ kíyàn so kàrọ́hàtu tahrimi náà ni so kàrọ́hàtu tahrimi náà ni oye so fún délé yìí lọ́wọ́ kan so ìtẹ̀kíyàn kò tọ́ rárá àti rárá so and then in táwọn ahlu sunnah wal jamaa tí a wà lórí rẹ̀ nípa alámọ̀rí ní pé ìtẹ̀kíyàn haramu ni so ẹnìkan wá yapa ẹnìkan ò yapa nípa alámọ̀rí so la nubali wala naktaris fi dhalik àwọn ò bọ́dà pẹ̀lú yẹn kò sí tó kàn wá so lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa ìtẹ̀kíyàn haramu ni oye ìtẹ̀kíyàn haramu ni kò sí tá a fẹ́ fi pé ẹnìkan rí kíní kan ẹnìkan ṣe kíní là kò sí tá a fẹ́ fi ṣe oye nítorí pé kíni ìmọ̀ tẹ̀kíyàn kò sínú shari'at Allah bẹ́ẹ̀dà fi rán annabi sallallahu alaihi wasallam so yẹn bó ṣe lóhun jẹ abi Allah bẹ́ẹ̀dà kó mọ́ṣá ṣe àlékún àgbóyé ẹnì kọ̀ọ̀kan wa barakallahu fikum.